kì í soníkọ́ kì í sàdákọ́ la mọ̀ láti gọ́ọ̀mẹ̀ntì ní èmi kà ń jẹ fún wọn. Ó dàgbà tí wọ́n ní àfọ̀njá èmi ọmọ pé àfọ̀njá kọ́ délé lèmi mọ̀ ọ́ sí nígbà yẹn láti ìgbà tó wà ní kékeré kò sábú fẹ́ nìkan tẹ́lẹ̀. Bó ṣe wà ní kékeré kọ́dà bí tó ọba náà lọ ń bọ̀ ọmọ mi láti tẹ́lẹ̀ ìgbà tí wọ́n sọ fún mi alihamudulilayi tí wọ́n ṣe Kaiama ọ̀gbẹ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi sí létí àti àgbàlagbà Yorùbá àti àgbàlagbà Kaiama ń bì yìí kọ́ máa sọ pé òun ń ṣe Yorùbá kó rí ẹnìkankan fún inú wọn kọ́ mọ àgbàlagbà Yorùbá kọ́ mọ àgbàlagbà ọmọdé bó ṣe ń ṣe láti tẹ́lẹ̀ kọ́ mọ̀ fi yẹ̀ ní. Inshallah. Kọ́ máa fojú bí pé òun jọba kélé ìgbẹ́jọ́ wá kó ṣe kínní kan kó ṣe àdírẹ́sì kó ní kálukú gbogbo bó ṣe ń ṣe kó sábà sí tẹ́lẹ̀. Bàtà ọba ò ní jẹ́ ẹlẹ́sẹ̀ yẹn adé rẹ̀ ò ní yẹ̀ ọ̀pá rẹ̀ ò ní kán ó ti gòkè gógóró Olúwa ló gbé ẹ̀ga o kádàrá ni kì í ṣènìyàn. Ó ti gòkè gógóró Olúwa ló gbé ẹ̀ga. Ọlọ́run ní jẹ́ ọjà bọ́ òní jábọ́ lágbára pátá ẹsẹ̀ rẹ̀ òní já adé òní sí ọ̀pá adé òní kàn yóò kó Ọlọ́run mo dúpẹ́ gbogbo bó ṣe ṣe inú mi dùn sí ni láàrin àgbà tí mo débẹ̀ tí mo bá inú mi dì sí délé láti kékeré báyìí èmi béèrè lọ́wọ́ èmi ta ń jẹ fún wọn délé mo ní ọmọ mi ni àfìgbà tí ń débẹ̀ láàárọ̀ yìí kì í ṣe pé ìlú kan ló gbé mi wá àdúrà ni mo gbé wá sí ó ti gòkè Ọlọ́run ní jẹ́ ọjà òkèlè tó ń gùn yẹn ọmọ àná bí ẹ bá ṣe ń tàdúrà fún ẹ yìí Ànábì sallallahu ó gbà á kalẹ̀ Ọlọ́run ó gbà á kalẹ̀ ọmọdé àtàgbàlagbà tó ń ṣe tó ń lọ yìí ìbùkún ló máa jẹ́ fún Ọlọ́run máa rí àgbàlagbà fín máa rí ọmọdé fín bó ṣe wà tẹ́lẹ̀ bó ṣe ń ṣe wọ́n wọ́n bẹ́ẹ̀ ìlú òkò Ọlọ́run ọ̀dọ́kọ̀ láyọ̀ ọ̀sìn tí ẹ sì wà lábẹ́ gbogbo ẹ̀ ń tẹ̀lé gbogbo ẹ̀ ń tẹ̀lé gbogbo ẹlẹ́ni bó ṣe ń jẹ́ yìí náà rí ẹ bá ń dárúkọ yín mọ̀mọ́. Orúkọ mi Alhaja Ramatu Sakari. Mọ̀mọ́ kejì. Habiba Umar Kureshi. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa.